US imam ẹgbẹ́nu àwọn ọmọ Ìlọrin sọ̀rọ̀ ní ẹgbẹ́nu àwọn ọmọ Kwara State sọ̀rọ̀ ẹ dá padà ẹgbẹ́nu àwọn ọmọ Ìlọrin sọ̀rọ̀ ní ẹgbẹ́nu ọmọ Kwara State sọ̀rọ̀ dájúdájú mo rí wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń hùwà from the beginning from day one mo rí tán ti máa ń ṣó yín lórí Facebook gbogbo bẹ́ẹ̀ ṣe ń hùwà kò change kò fẹ́ kàn yín pẹ̀lú ẹ̀dá èèyàn kan nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ jẹ́ Fúlàní ni nífẹ̀ẹ́ àwọn Yorùbá tó wà lábẹ́ Fúlàní bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́jọ́ ọmọ Yorùbá ṣe ti rí báyìí pé wọn ò nífẹ̀ẹ́ yín wọn ò tiẹ̀ fẹ́ kẹ́ ga wọn ò fẹ́ kẹ́ lọ síwájú wọn fẹ́ máa control yín ni US imam ẹnu àwọn ọmọ Ìlọrin Fúlàní lẹ́gbàá sọ̀rọ̀ ẹgbẹ́nu àwọn ọmọ Kwara State sọ̀rọ̀ ìyàtọ̀ wà láàrin Kwara àti Ìlọrin Kwara State náà gbéṣẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire lé ọwọ́ Ìgbòho sí wọn ò gbé sọ́wọ́ Ìlọrin ẹni pé ẹ fẹ́ pẹ́yìn fúnra yín sì máa gbé síta pé ẹ faramọ́ torí ọ̀tẹ̀ àti ìlara àtàìnífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì òun lẹ́ṣẹ̀ lè máa ṣe gbogbo nǹkan yẹn US imam ọ̀tẹ̀ ìlara àtàìnífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì lẹ́ṣẹ̀ lè máa ṣe bẹ́ẹ̀ ẹ tún wá sọ pọ́ìntì kan ẹni ẹ lè protect ara yín ní Kwara State àwa rí dájúdájú pé abálájọ táwọn terrorists ò ṣe yà sọ́dọ̀ àwọn Fúlàní tó ṣe jẹ́ ọ̀dọ̀ àwọn Yorùbá ni wọ́n ṣe ń yà sí ìgbà tẹ́yìn ti lè protect ara yín gẹ́gẹ́ bí Fúlàní ní Ìlọrin ẹ fa àwọn Yorùbá tán lè protect ara wọn ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kẹ́ni tá protect wọn àwọn Yorùbá Ìlọrin tán lè protect ara wọn US imam ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kéèyàn tán fẹ́ kó protect wọn ẹ jẹ́ kó protect wọn kí ló dé ẹ tún wá sọ̀rọ̀ kan ẹni wọ́n sọ wípé torí Sunday Igboho ti ṣe Yorùbá nation ó fẹ́ òun ní Yorùbá agitator yes torí nǹkan tó rí ìgbà yẹn náà ni nǹkan tó lódùmarè ti fi wọ́n ní ìgbà yẹn lélẹ́yìí ló ṣe ń pariwo pé kátúkà ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State yẹn ṣó tẹ́ yín lọ́rùn ẹ jọ̀ọ́ ṣé wọ́n ń bọ eégún ní Ìgbómìnà ni ṣé wọ́n ń ṣe ètùtù ní Ìgbómìnà mo bèrè lọ́wọ́ yín ni báwo ni ikú Ìgbómìnà ṣe dára Ìlọrin àwọn tó wà lọ́ndà yín ní ìlú Ìlọrin lẹ lè máa gbẹnu wọn sọ̀rọ̀ kì í ṣe àwọn tó wà ní Kwara State ìyàtọ̀ wà láàrin Kwara àti Ìlọrin Kwara dàbí state sí wọn ni Kwara dàbí headquarter ni àbí Ìlọrin dàbí headquarter ni Ìlọrin dàbí headquarter ni ẹ̀ẹ́dẹ̀ lè sọ pé kó má wọ Ìlọrin torí kì í ṣe Fúlàní nìkan kọ́ ló wà nílọrin ẹ tún wá sọ pọ́ìntì kan ẹni wọ́n sọ pé ó ń bọ̀ wá àjàkè ìyẹ́mà ó fẹ́ wá gba Ìlọrin fúnlẹ̀ Yorùbá ó ń bọ̀ ṣẹ́gbọ́ lẹ́nu olóyè Sunday Igboho ni tí ẹ̀yin kan tẹ́yin ò mọ̀ tẹ́yin dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òfin gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tẹ́ jẹ́ ẹ̀yin dẹ̀ mọ̀ ẹ̀kọ́ fẹ́ máa gbé wa nírọ̀ ni ṣé tí Ìlọrin bá fẹ́ pínlẹ̀ ni tó bá fẹ́ sọ fún pé kí ẹ máa jọba tiẹ̀ lọ́tọ̀ kó jọba lórí àwọn Fúlàní tó bá fẹ́ sọ wípé kí àwọn ọmọ Yorùbá Ìlọrin kó máa jọba lórí àwọn ọmọ Yorùbá ṣé Sunday Igboho lápá láṣẹ ni àbí àṣà wá látòkè ẹ kábòsí dànù mo ní kẹ́yẹ́ ṣàbòsí ẹ má máa fi ẹ̀sìn ṣe rádaràda ẹ má máa torí ẹ̀sìn kẹ́ má máa gbé gbogbo ara gbogbo ọkàn gbogbo nǹkan sí ẹ̀sìn á lọ á kó àwa ara wa ǹjẹ́ ẹ̀yin ti ẹ̀ rántí pé ẹ bí àwọn ọmọ ṣá ǹjẹ́ ẹ̀yin ti ẹ̀ rántí wípé ẹ bá tiẹ̀ jẹ́ Fúlàní Yorùbá báyìí làwọn ọmọ yín sọ lẹ́nu pé ó lè da ọ̀la kí oore pa gbogbo wa pọ̀ ṣá àṣesílẹ̀ làbọ̀ wá bà èyí tẹ́yin bá ti ṣe lénìí òun lẹ máa jẹ ẹ wá ní wọ́n sọ pé Sunday ń bọ̀ wá àjàkì lọ́rin ẹ wá ló dẹ́rìn pa yín ó dẹ́rù bà yín ni kò dẹ́rìn pa yín torí tó bá dẹ́rìn pa yín ni ẹ má jẹ́ kí ìtọ̀ yín ẹ ní kàákún ẹ ní gbẹ̀yìn ẹsẹ̀ mi ọkàn ìyẹn ló wà lẹ́mìí yín ìyẹn lẹ̀rù ń bà yín lé lórí àtìgbà tí olóyè Ìgbòho ti wọ Ìlọrin oríṣiríṣi kìíní ti ń jáde online Ìlọrin is an emirate town emirate wo àbílẹ̀ ẹlẹ́bọ odò Ọya kọ́ ní Ìlọrin ni odò Ọya kọ́ ní Ìlọrin ni a jẹ́ wípé dájúdájú ẹ̀yin náà wà lára àwọn tẹ́ ń sọ wípé anybody tó bá ti sọ̀rọ̀ lórí Facebook ẹ máa arrest gbogbo wa ẹ arrest èrò púpọ̀ kódà ẹ arrest bloggers púpọ̀
because a máa dúró lórí right wa, a ní freedom of speech, a lè sọ̀rọ̀ nǹkan tí ó bá tẹ́ wa lọ́rùn, a lè sọ̀rọ̀. Ìjọba democracy la wà, kì í ṣe ìjọba ológun. Ìjọba ológun ló ń pàṣẹ fún yàn. Ìjọba democracy, ará ìlú la pàṣẹ nǹkan tó fẹ́. Ẹ gbàgbé Mr. US ma, ẹ gbàgbé. Ẹ lè gbẹnu àwọn ọmọ Ìlọrin, àwọn Fúlàní Ìlọrin sọ̀rọ̀, ẹ lè gbẹnu àwọn ọmọ Kwara State sọ̀rọ̀. Mo ti sọ fún gómìnà yín lánàá, tó bá ti mọ̀ pé agbára àwọn ò ká Kwara láti control, kó pín gómìnà, kí Tinubu kó declare state of emergency, kó ń yọ ìgbómìnà kúrò nínú Kwara. Wọ́n tó dá dúró, àwa ò dẹ̀ lè dúró kẹ́ni ká máa risk life àwọn èèyàn wa, káwọn Fúlàní máa pa wọ́n. Ẹ wá lè protect ara yín nílọrin. Ìgbà tó ń káwọn ọmọ bíi 200 tó fẹ́ padà ṣe wòlímà fún yín, tó ń kó wọn lọ, kí ló dé tá ẹ ṣe protect wọn? Ìlú US imam, ìlú bíi 40 ló ti da ọrọ̀ ní Kwara State títí táwọn ọba wọn gan fi sá lọ, àìmọye ọba táwọn terrorist pa. Kí ló dé tá ẹ ṣe protect wọn pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe? Ẹ wá rẹ̀yàn tó wá fẹ́ máa protect wọn, ẹ̀yin wá sọ pé rárá, so ẹ ti sọ àwọn Kwara dẹrú, ẹ ti sọ wọ́n dọmọ ọ̀dọ̀ yín, ẹ ti sọ wọ́n dàdìyẹ ewúrẹ́ tẹ̀ ń sìn. Èyí tó bá wù yín lẹ lè pa ń bẹ, àbí torí mi ò understand. A lè sọ pé torí pé ẹ jẹ́ lọ́ọ̀yà US, a lè sọ pé torí pé ẹ jẹ́ lọ́ọ̀yà pé ká má lè sọ nǹkan tó wà nínú wa. Adájọ́ gan tó fẹ́ dájọ́ gan, á mọ̀ pé a ní opinion láti sọ. A mọ̀ nǹkan tó wà nínú wa láti sọ. Ẹ ṣe díẹ̀díẹ̀, bọ́n sọ̀rọ̀ ẹ̀sìn, ẹ̀yin náà máa bá ń bẹ̀. Bọ́n sọ̀rọ̀ ìlú, ẹ̀yin náà máa bá ń bẹ̀. Ẹ dẹ̀ fẹ́ kí ìlú yẹn tẹ̀síwájú. Báwo ni Kwara State ṣe fẹ́ tẹ̀síwájú nígbà tán ti pa gbogbo ọba tán ti lé gbogbo ará ìlú lọ? Ẹ wá ń sọ wípé ẹ lè protect ara yín. Ṣé Fúlàní la ní kẹ́ protect ni? Àbí à ń sọ̀rọ̀ àwọn iléèdè tiwa, à ń sọ̀rọ̀ àwọn èèyàn wa. Ìgbà tẹ́yin bá lè protect ara yín, táwọn èèyàn tiwa ò lè protect ara wọn, káwá fi wọ́n lẹ̀, táwọn èèyàn yín wá máa pa wọ́n. Ṣé kò tẹ́ mí nìyẹn sà? Because mi ò understand. Kò yé mi nǹkan tẹ́ ń try láti sọ US imam, kò yé mi rárá. Àwa ò lè fa àwọn èèyàn wa lẹ̀ pé kẹ́yìn máa pa wọ́n. Kò possible. Kò ṣeé ṣe. Ẹ̀ẹ́dẹ̀ lè sọ pé ká má lè fẹnu wa sọ̀rọ̀. À á sọ nǹkan tó wà lẹ́nu wa. Ilẹ̀ Yorùbá ní bíbà yìí. Ilẹ̀ wa ní orí ilẹ̀ wa ní Káàárọ̀ Oòjíire ti wà tipẹ́tipẹ́. Oko Ọ̀yọ́ ní Ìlọrin jẹ́. Ẹ gbàgbé. Oko Ọ̀yọ́ ní Ìlọrin jẹ́. Ṣé tán bá máa sọ pé wọn ò fẹ́ ẹ̀ màmọ́ ní Ìlọrin? Ṣé Ìgbòho ló máa sọ bẹ́ẹ̀ ni? Ṣé Ìgbòho tírẹ́tì ẹ̀ mà ní ìgbà tí Ìgbòho wá sí Ìlọrin ni? Mo bèrè lọ́wọ́ yín. Ṣó sọ̀rọ̀ sí Emma? Ṣé dandan ni kó lọ sílé Emma kó lọ kí Emma ni? Ṣé Emma ni baba ńlá kú Ìgbòho ni? Ṣé Fúlàní ni baba ńlá kú Ìgbòho? Wọ́n tẹ̀bí ṣe bẹ́ẹ̀. US máa ẹ dá padà. No. Àyàn wọlé àgbáyẹn o. Àgbáyẹn rárá. Ẹ dá padà. Wọ́n ìwọ tó bá nídìí oògùn ọ̀sà, oògùn fibroid, oògùn ojú, oògùn kidney, oògùn diabetes, wọ́n kàn mẹ́sẹ̀gì mi, ó fẹ́ ṣe àyẹ̀wò. Ó nídìí oògùn rheumatism, oògùn stroke, ẹ kàn mẹ́sẹ̀gì mi. Ó bóyá o fẹ́ ra ilẹ̀, o fẹ́ ra ilé, o fẹ́ ra granite, o fẹ́ ra òkúta, o fẹ́ ra àwọn sand, ẹ kàn jẹ́ kí n mọ̀. Ó ẹ fẹ́ ra àwọn engine tán fi ṣe pure water, bottle water, ẹ jẹ́ kí n mọ̀. Ó ẹ nídìí àwọn mọ́tò tán kó wá accident free láti abroad, oríṣiríṣi model tó dẹ̀ make sense, tó wọ́n ò dẹ̀ wọ́n jù, ẹ kàn mẹ́sẹ̀gì mi, ẹ jẹ́ kí n mọ̀.